ẹ̀yin lólùfẹ́ mi mo ní kí sáré wá fún yín ní new update yìí ni new update ni o mo fẹ́ kẹ́ farabalẹ̀ ẹ jọ nítorí tọ́lọ́run mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ baralẹ̀ gbọ́ new update yìí ọlọ́run tóbi lọ́ba o ọlọ́run tóbi lọ́ba o mo yẹ̀ṣẹ̀ mọ̀ wípé ẹni tọ́lọ́run ò lè mú ọlọ́run ò tí ì dání ọlọ́run gbọ́ lórí ọ̀rọ̀ Ọba Orile Ifo ọba SEMIU èmi ò tiẹ̀ pé ní ọba mọ́ SEMIU jàǹdùkú òun ni mo fẹ́ fún yín ní update yẹ ṣé mọ̀ pé update mo fún yín gbẹ̀yìn mo ní odindi ọba kó má rí ẹni tó máa dúró fún ní court kí wọ́n lè gba béèlì ẹ̀ ṣọtí méjì péré ni ò rí o pé kí wọ́n lè gba béèlì ẹ̀ àwọn ṣọtí méjì pẹ̀lú mílíọ̀nù márùn-ún òun ní ò rí o kẹ́ ẹ bá ti mọ̀ wípé tọ́lọ́run bá fẹ́ múyàn ó máa múyàn tó finally ni bí ọba ìṣe wá wà nínú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe mọ́ lórí adé ò kì í sùn ta orí adé eléyìí tún ti ta o orí adé eléyìí tún ti ta ẹ wá gbọ́ tuntun ẹ wá gbọ́ new update bó ṣe wà nínú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣàdédé nínú àwọn ẹlẹ́wọ̀n dẹ̀ ń dùn ṣàdédé nínú wọn ń dùn ni wọ́n ń gbàlù ni wọ́n ń jó kí ló délẹ̀ kí ló dé títẹ̀yìn ẹlẹ́wọ̀n tẹ́ fi ń jó because látijọ́ tẹ̀ ti wà bí ẹ̀ẹ́dùnú irú ìdùnnú báyìí rí wọ́n náà wọn ò ṣe ní ìdùnnú wọ́n látijọ́ táwọn ti wà nínú ẹ̀wọ̀n bí báyìí wọ́n ní àwọn ò rí odindi ọba aládé kó wá kí àwọn rí wọ́n ní this is the first time in history in the whole Nigeria I don't know wọ́n náà wọn ò rí ọba aládé kó wá kí àwọn rí this is the first time pé white inú àwọn òṣìṣẹ́ ní dùn wọ́n wá ń jẹ́ kó máa yé wa wípé àwọn afọbajẹ tìta wọ́n ti gba adé tiwọn ní orí ẹ̀ àwọn ò ní dì báwo mo yẹ fẹ́ pé àárín yẹn ok ẹ jẹ́ kí n lò báyìí àwọn ò ní rí ọba fín o àwọn ò ní dì respect ọba o àwọn ò ní tàbùkù ọba tàwọn o àwọn òde ní fojú ọba tàwọn gbolẹ̀ nínú ẹ̀wọ̀n bí o torí pé kí ni ó pẹ́ táwọn tí ń fẹ́ jọba tí àwọn ò rí ọba jẹ ọlọ́run wá pèsè ọba fáwọn tẹ́yìn bá gba adé tiyín níta yẹn ẹ̀yìn afọbajẹ ẹ̀ta ìlú Ifọ̀ tẹ́ bá gba adé tiyín àwọn táwọn wà nínú ẹ̀wọ̀n bí báyìí àwọn fẹ́ dé kábíyèsí àwọn ní adé ní ọjọ́ Monday tó ń bọ̀ yìí ni o Monday tó ń bọ̀ yìí ni o gbẹ̀gẹ́dẹ́ máa gbiná ní ọjọ́ Monday wọ́n ní wọ́n ti ń forí gbárí pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kí ni ò ní ṣẹlẹ̀ orí adé ti sunú sẹ́ẹ̀lì kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ mọ́ èní dẹ̀ ní ọjọ́ Saturday Sunday wọn lè gba béèlì wọn ọ̀n kì í ṣiṣẹ́ ní Sunday ó tún di Monday kò dẹ̀ ṣe Monday ni wọ́n ń gbé wọn lọ sí court again àfi tí ọba tó bá rẹ ṣọtí méjì tán ni kó mú wá ní kóòtù tèmi dẹ̀ mọ̀ pé lágbára ọba mi Èdùmàrè kò ní rí ṣọtí yẹn múlẹ̀ ẹ wá gbọ́ ìkéde pàtàkì ìkéde tí ẹ sanwó fún láti iléeṣẹ́ àwọn oníròyìn ẹ máa gbọ́. àṣì kábíyèsí aláyélúwà ọba Adéwálé Ògúnjọbí agbanilétí lórí ìkúnlẹ̀ wọn ṣé ń gbọ́. tìlẹ́tìlẹ́ pé gbogbo Afẹ́nifẹ́re gbogbo ọ̀tọ̀ lóòlù síbi ayẹyẹ ìgbàdé ẹ̀wọ̀n tuntun tó máa wáyé lọ́jọ́ Ajé Monday tó ń bọ̀ yìí nílùú Ìlaró lọ́jọ́ tí kábíyèsí Adéwálé ó pàdé gẹ́gẹ́ bí olú ọgbà ẹ̀wọ̀n ti lù Ìlaró ní tìlẹ̀ tó kọ. ṣé ń gbọ́. àwọn ládéládé lóyè ló máa wà kalẹ̀. ṣé ń gbọ́. orí adé ọjọ́ náà ni kábíyèsí aláyélúwà ẹ̀wọ̀n pè mí láti ọgbà ẹ̀wọ̀n ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n bá fi wá sẹ̀wọ̀n láti ọgbà ẹ̀wọ̀n Abẹ́òkúta. ṣé ń gbọ́. ọmọ méjìlá ọ̀sán ọjọ́ Monday tó máa bẹ̀rẹ̀. ọjọ́ Monday. àwọn ẹlẹ́wọ̀n káàkiri gbogbo àgbáńlá yìí ló máa péjú pésẹ̀ síbẹ̀. orí irú ilé yóò wáyé rí. àǹkárá ti jáde fún títà. fún àǹkárá àti yẹn ẹ̀ka sí alukoro ọgbà ẹ̀wọ̀n ti Ìlaró. gbogbo yín la pè kẹ́ ẹ jẹ́ kájọ sí. àǹkárá ò jẹsẹ̀ mọ́. kábíyèsí aláyélúwà olú ọgbà ẹ̀wọ̀n ló ń pè gbogbo wa pé kájọ ṣe. àwọn máa retí yín o. ṣé ẹ ti gbọ́. ọpẹ́ ló já sí. ṣé ẹ ti gbọ́ wọ́n ní wọ́n fẹ́ dé kábíyèsí ládé nínú ẹ̀wọ̀n ní ọjọ́ Monday wọ́n tẹ̀ ti má nkárá gbogbo èyí tẹ́ ẹ̀ bá ti ra nkárá ẹ̀ jẹ́sẹ̀ mọ́ amúkáwé tán wọ́n wá lọ́lọ́hun ò kí ń dájọ́ wọ́n wá lọ́lọ́hun ò kí ń múyàn wọ́n wá sọ pé lọ́hun ń dá àwọn kan tí kò lè mú àfi tó lọ́hun ò bá tí ì fẹ́ mú ẹ ẹ tún gbọ́ ìròyìn apá kejì ẹ̀yin lólùfẹ́ mi. ó ní ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ nílùú Ìlaró
aṣojúkọ̀ròyìn wa tó dé ọgbà ẹ̀wọ̀n láàárọ̀ yìí jẹ́ pé wá wípé aláyélúwà ṣì wà ń bẹ̀ látàrí owó bẹ́ẹ̀lì tí wọ́n ń béèrè fún láti fi gba kábíyèsí àti àwọn tí ó sùn nídùúró wọn tí wọn kò rí. aṣojúkọ̀ròyìn wa tó wá dé wá pé àwọn ẹlẹ́wọ̀n ti panupọ̀ báyìí pé lágbára Ọlọ́run bá ṣe ń di ọjọ́ Monday àwọn ṣàyẹ̀ fún kábíyèsí ò láti gbé adé tuntun lé ọba lórí tí wọ́n sì máa jẹ́ olú ọgbà ẹ̀wọ̀n ti ìlú Ìlaró lápapọ̀. nígbà tó tẹ̀ síwájú ní ọ̀rọ̀ tirẹ̀ alukoro àwọn ẹlẹ́wọ̀n ní ìlú Ìlaró ó sọ sínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìbáṣepọ̀ àwọn àti aláyélúwà yìí ń dùn máwọn púpọ̀ kódà látijọ́ tí àwọn ti dá ibi sílẹ̀ kò sí aláyélúwà tó wá kí àwọn níbí rí. wọ́n ní yóò dàbí ìgbà pé àwọn fi ọwọ́ lágbá kábíyèsí lójú bí àwọn kò bá gbé adé olú ti àwọn ẹlẹ́wọ̀n lé aláyélúwà lórí ní àwọn sì jọ máa jẹ gbádùn lọ. àdúrà wa ni pé kí Ọlọ́run jẹ́ kí aláyélúwà rí bẹ́ẹ̀lì wọn títí ọjọ́ Monday tí ń bọ̀ yìí torí àwọn ẹlẹ́wọ̀n ti panupọ̀ pé ọjọ́ ajé Monday tí ń bọ̀ yìí ni àwọn ó ṣe ayẹyẹ láti gbé adé lé kábíyèsí lórí gẹ́gẹ́ bí olú ọ̀fẹ́ ẹgbẹ́ wọn tí ń bẹ ní Ìlaró. ṣé ẹ ti gbọ́ ẹ ló nífẹ̀ẹ́ mi ṣé ẹ ti gbọ́ ṣé ẹ ti gbọ́ ta ló ní kò sọ lọ́hùn ta ló sọ pé gbogbo ẹni tọ́lọ́hun dá Ọlọ́run ò lè mú gbogbo ẹ̀yìn ṣẹ́rí wọ́n náà wọn ọba tó ń ṣe báyìí pọ̀ o wọ́n náà wọn gba àwọn ọba tó ń ṣe báyìí pọ̀ ẹni lólùfẹ́ mi ẹjọ́ mo bẹ̀yìn ẹjọ́ mo bẹ̀yìn ẹjọ́ mo bẹ̀yìn ẹ bá mi share fídíò yìí ẹjọ́ ṣẹ́rí platform yìí ó wà fún ká máa fi kọ́gbọ́n ká máa fi kẹ́kọ̀ọ́ ká máa fi ní òye ká máa fi mọ bá a ṣe máa hùwà ẹ jọ̀ọ́ ẹ bá mi share platform ẹ bá mi share fídíò yìí kó go viral fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ṣé yín náà ti rí bí mo ṣe ń mú àwọn new update wá fún yín mo sọ fún yín mo ní mo máa follow ọ̀rọ̀ yìí mo máa follow kéèsì yìí mo máa follow ẹ̀ títí dé ìjọ tó máa sentence ọba yìí torí mo mọ̀ pé ọba yìí ò lè bọ́nú ẹ̀ ìdí tó mọ̀ sọ pé kò lè bọ́nú ẹ̀ ni wípé àwọn oríṣiríṣi evidence ó ti wá ń jáde different type of evidence ó ti wá ń jáde báyìí tó jẹ́ pé tó ń bá fi ń báàkì bàbá JP yìí lẹ́yìn tó bá fi ń báàkì bàbá JP yìí lẹ́yìn ọba yìí ò lè bọ́ ń bẹ̀ sẹ́ àní kò lè bọ́ ń bẹ̀ ẹni tó fẹ́ mi ẹjọ́ mo bẹ̀ yín ẹ bá mi share fídíò yìí fáfà náà yín tẹ́ ẹ ti subscribe ẹ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ṣé ẹ rí in tó wá ṣẹlẹ̀ ó wá jẹ́ kí àwọn èèyàn máa wá dìde oníkálukú wá ń mú evidence jáde oníkálukú wá ń sọ gbogbo nǹkan tó ti ṣe sẹ́yìn gbogbo ìwà burúkú tó bá yìí ti hù sẹ́yìn gbogbo ayé fàmílétè ń tutọ́ tó ti jẹ sẹ́yìn àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n ní àṣírí máa tú o but wọ́n tún jẹ́ pé yé wa pé àìmọye àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ọmọ ọ̀fọ̀ tí ẹ̀rù ń bà wọ́n láti sọ nǹkan tí ọba yìí ti fojú wọn rí but àwọn tó wà ní close to Ifọ̀ àwọn tó wà ní abúlé tó súnmọ́ Ifọ̀ àwọn tó ti encounter ìwà burúkú yìí pẹ̀lú ọba rí tó ti ṣẹlẹ̀ sí àwọn àtọ́ba yìí wọ́n nà wọ́n àtàwọn tó mọ̀ àtàwọn tó gbọ́ information gbogbo ẹ̀ náà wá ti ń tú síta ẹ jẹ́ kí n fún yín nìkan nínú àwọn information yẹn no kó tẹ̀ yẹ kan máa fún yín ní méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ wá gbọ́. fẹ́ sọ nípa bí àwọn ọba yẹn bí wọ́n ṣe máa ń fi ọwọ́ lágbáyàn lójú nìyẹn. ẹ máa gbọ́ o. mo fẹ́ fi ọgbó ọba kan náà láṣìírí. kò yẹ kí ẹ máa fowó kọ bò láṣìírí. kẹ́ tó dé Ìtòrí lọ́ba yẹn wà ẹ bá ti kúrò ní Láfáàjì mẹ́gbàtì ẹ bá ti kúrò ń bẹ̀ tòsí yẹn lọ́ba yẹn wà ó fẹ́ ìyàwó kan as second wife bó ṣe fẹ́ ìyàwó yẹn ti kọ́kọ́ bí ó ti kọ́kọ́ lóyún kan fún ọmọbìnrin yẹn tí wọ́n lọ́mọbìnrin yẹn ní ní sàárè kan. ọba SEMIU ni arábìnrin yìí rí fásitì o tó lóun fi orúkọ bò láṣìírí yìí o torí pé kí ni ẹ̀rù ń bà kò fẹ́ dárúkọ. nígbà tó yá ọmọbìnrin yẹn dá gbébẹ̀ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ló máa ń wá ọmọbìnrin yẹn lọ gbogbo owó ọjà tó lóun yẹn ń tà pátápátá òun ló gbà lọ́wọ́ ẹ̀ olùbá yẹn gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ló máa ń gbogbo obìnrin yẹn lọ nítorí kó ti rí obìnrin míì tó fẹ́ fẹ́. nígbà tó rí obìnrin míì ó ṣe àbádọ́ ọmọbìnrin tó mú kúrò nílùú tó ti fẹ́ tó mú lọ ọ̀nà jíjìn bó ṣe tún àbádọ́ ọmọ yẹn síbẹ̀ nìyẹn. àkọ́bùkù bá a ṣe gbọ́ wọ́n ní bó ṣe dijọ́ yẹn bí obìnrin yẹn ṣe pé ọba yẹn nìyẹn pé tó ẹ fi òun sí bí ebi ń pò òun ò jẹun òun ò rí kankan ṣe tó bá ti di ọ̀la òun máa wá pa yín pálàsọ bóyá tóun bá wá pa yín pálàsì ẹ fún òun lóúnjẹ ẹ fún òun lówó oúnjẹ. nǹkan bìrì fún nígbà tí ọmọbìnrin yẹn máa fi dé pálàsì yẹn ní ọjọ́ kejì ọba yìí ti arrange àwọn bọ́ìsì sílẹ̀ àwọn ọmọ ọ̀tá ó ti arrange sílẹ̀. tí ìfẹ́ kọ́
tí wọ́n ní àbúrò ẹ̀ ní ọba yẹn bí ọmọbìnrin yẹn ṣe ń wọ pálásì yẹn báyìí tó fi tí ọba yẹn ti fojú rí ọmọbìnrin yẹn báyìí níṣẹ́ ni àwọn bọ́ìsì yẹn bọ́ta bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí nínú lu ọmọbìnrin yẹn nìyẹn wọ́n lù débi pé ìyàwó tí ọba yẹn gangan ló fẹ́ o ọba yẹn gangan ló fẹ́ o ọba yẹn gangan òun ló fẹ́ o wọ́n dẹ̀ lù pẹ̀lú oyún nínú because according to bá a ṣe kọ́ wọ́n ló ń gbọ́ ọmọbìnrin yẹn lóyún sínú bí early stage pregnancy ló wà nínú ẹ̀ wọ́n dẹ̀ ni wọ́n lu ọmọbìnrin yẹn débi pé gbogbo aṣọ rẹ̀ ni wọ́n fàyà nítorí pé kí ọmọbìnrin yẹn máa voice out fún ìyáálé ní pé òun ló fẹ́ síbi ọ̀wọ́ dẹ̀ ná wọ́n fa gbogbo aṣọ ọmọbìnrin yẹn yà. Can you imagine odindi ọba tó fẹ́ yàwó o wá torí wípé o fẹ́ kí ìyàwó tuntun tó o fẹ́ mọ̀ o lọ dọ̀mpù ẹ̀ síbì kan ọmọbìnrin yẹn wá sọ fún ẹ pé òun ń bọ̀ wá bẹ́ẹ̀ pé òun nídìí owó ebi ń pa òun o ti wá arrange àwọn bọ́ìsì lẹ́dẹ̀ẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ní na ọmọ yẹn ńgbà tọmọ yẹn dé ẹ máa gbọ́ lọ síwájú wọn náà na ọmọ yẹn débi wípé wọ́n já ọmọ yẹn sí kòkò lọ lé ni ẹ máa gbọ́. nígbà tí wọ́n rí pé gbogbo ẹ̀ sáyẹ́ǹtì wọn ò mọ ibi tí ọmọbìnrin yẹn lè gbà yọ sí wọn ẹ lè believe pé kábíyèsí yìí òun fúnra rẹ̀ ní the following week ó dẹ̀ tún gbéra àwọn ni wọ́n na ọmọbìnrin yẹn pẹ̀lú oyún nù kábíyèsí yìí ló na ọmọbìnrin yẹn pẹ̀lú àwọn relative ẹ̀ àwọn àbúrò ẹ̀ kan tí wọ́n ná ọmọ ọ̀tá nìyẹn ló ti lọ invite àwọn guys pé kọ́ nà wọ́n dẹ̀ na ọmọbìnrin yẹn tán wọn ò gbọ́ kọ́ ọmọbìnrin yẹn sàn kankan wọ́n fa gbogbo aṣọ òwò lọ́mọ yẹn lọlé pẹ̀lú early pregnancy yẹn ọmọ yẹn lọlé ẹ tún wá rí i pé ọmọ yẹn quiet ẹ̀ gbọ́ nǹkan ẹ̀ gbé nìtì nípa ọmọ yẹn ẹgbẹ́ àbò ní step tó fẹ́ take àbò ní ọwọ́ kan tó fẹ́ gbé ẹ̀yin fúnra ara yín tẹ̀ ẹ̀ na ọmọ yẹn lẹ tún sáré lọ woman rights ṣé ń gbọ́. ẹ tún lọ gbé woman rights lẹ tún fi gbé ọmọbìnrin yẹn nígbà tẹ fún woman rights gbé nígbà tẹ wọ́n ti bá lọ dé woman rights wọ́n ní wọ́n sún ọba yẹn láti deny pé kọ́ lòun gbalẹ̀ fún ọmọbìnrin ìwọ kọ́ ló gbalẹ̀ fún kí gbogbo entrance sínú ilé ọmọ yẹn ó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀. ṣé ń gbọ́. ẹni tí yóò bá gbalẹ̀ fún mà ṣé ẹ gbogbo kí entrance ilé. kí ni kí ìfẹ́ wa dé ọwọ́ ẹ̀. sọ̀rọ̀ ní access sinimá. ilé tó bá gbà fún yàn o lè ní access sí. ó dẹ̀ níwọ̀n kọ́ ló gbalẹ̀ fún ó dẹ̀ ẹgbẹ́ lọ woman rights àwọn woman rights náà ó ti fún wọn lówó bí wọn ní àwọn yòó rẹ́jọ́ yẹn dá. ó ti bribe wọn. nígbà tó máa parọ́ ọmọbìnrin yẹn ó tún láti sọ fún ọmọbìnrin yẹn pé òun ò lóyún wọn ní ọmọbìnrin yẹn tún lọ woman rights pẹ̀lú evidences ìwé scan tó yà ìwé test nígbà tó yún yẹn dúró sí lára tó lọ ṣe test ọmọbìnrin yẹn kó gbogbo ẹ̀ dání ṣe mọ̀ báwọn woman rights yẹn wọn ò lo kinní yẹn wọn ò lo àfikẹ́yìn rí evidence ẹ mọ̀ pé evidence lèèyàn ṣàmà proof ilé ó yá evidence mi lélẹ̀ ọmọbìnrin yẹn tún kó àwọn evidences lọ sí human rights àwọn human rights ò lo evidence yẹn o. agbára ni. pẹ̀lú test èyí bẹ́ẹ̀ ni èyí ó wá ọba wá complain fún yín pé ẹni yẹn ò lóyún fún òun ẹ dẹ̀ rí pé ọmọbìnrin yẹn kó result test nígbà tó ló ṣẹ̀ṣẹ̀ dúró sí lára ó mú result test dání scan tó yà ó mú result scan yẹn dání ẹ dẹ̀ deny yìí pé ẹ̀yin kò lóyún fún yín nígbà tó di the following day tí wọ́n lọ sí woman rights yẹn tán tí wọ́n tún sọ pé tó bá di next week Wednesday kí wọ́n pàdé woman rights nígbà tó máa dijọ́ kẹta tension kìíní yẹn mú ọmọbìnrin yẹn ìṣe lóyún tó ọmọbìnrin yẹn tún ní fún un for the second time ìṣe lóyún yẹn tún wálẹ̀. èmi lè sọ wípé oyún yẹn ò déédéé wálẹ̀ kò ń ṣe tension ló mú ọmọ yẹn ọba yẹn ló ṣiṣẹ́ burúkú yẹn ẹ máa gbọ́ nínú second evidence tí mo fẹ́ fún yín bọ̀bọ̀ tó sọ̀rọ̀ nínú second evidence yẹn náà ó sọ irú itú tí ọba yẹn máa ń pa pé ìwọ tí kò bá fẹ́ pa physically ó máa mú ẹ spiritually ẹ máa gbọ́ òun mo ṣe sọ pé eléyìí bí oyún yẹn ṣe bàjẹ́ iṣẹ́ ọwọ́ ọba yẹn ni kò ń ṣe tension ló mú ọmọ yẹn ẹ máa gbọ́ lọ. oyún yẹn tún wálé yé ọgbọ́n gbogbo nǹkan tí wọ́n ṣe fún ọmọ yẹn ọba yìí ò apologize kò realize pé òun lòun ṣe ọmọ yẹn fún ìṣẹ́jú kan kò bẹ ọmọ yẹn ló tún bẹ nítorí pé wọ́n ní ọmọ yẹn ti rí nírì pé ọba tó wọ́n máa ní tó bá fẹ́ ọba ọkùnrin mi ò kì í fẹ́ wọn mọ́ ọmọ yẹn ló tún bẹ pẹ̀lú ọmọ yẹn tó ṣe ń bẹ tó ìṣe ló fi ọmọ yẹn ṣakọ wọ́n níbi tó bá wà báyìí tó bá gbé
tó ní miscarriage òun kúrò níbi tó ń gbé òun kúrò níbi tó ń ìlú tó ń gbé. Evidence number 1 nìyẹn o ṣe ti rí evidence number 1 nìyẹn o ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe kí n tó mú evidence number 2 wá ẹ jẹ́ kí n tó bẹ̀ wọ́n lólùfẹ́ mi bọ́yìí máa ń bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe SELE Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe ẹ bá mi subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí mo tún máa fún yín ní evidence number 2 ẹ máa wá gbọ́. mọ́tò mi bàjẹ́ níjọ́ yẹn sílé ìgbẹ́yẹn jẹ́ ilé elephant ọgbẹ́ ní eléyìí ọmọ ọ̀fọ̀ gangan ni o ọmọ àdúgbò fọ̀ ńbẹ̀ ni o. so mo ṣàpọ̀ ọmọ kan kó wá bá mi ṣe aṣáwà ń bẹ̀ di almost after 10 sí to 11 ààrí nǹkan tó ń ṣe mọ́ ṣàbá mi ṣe wọ́n ń bọ̀ nìyẹn gbogbo táìmù ẹ̀dẹ̀ rí power ẹ̀ṣẹ̀ wọ ọwọ́ ẹ̀ ní agbára yẹn pọ̀ gan in fact mo ní láti sá lọ because mo mọ orí èèyàn tó jẹ́ wọ́n lè pa ọ̀tá wa ń bẹ̀rẹ̀ tí ó dé ní sí traces so mo ní láti sá lọ ìgbà tí mo wá padà wá wọ́n mú ọmọ mẹkáníìkì yẹn wọ́n mú yẹn bí wọ́n pè mí ti sá lọ kò sí nǹkan tó fẹ́ fi ṣe wọ́n ti mọ̀ pé ní máa tó àwọn ọkọ̀ wọ́n ṣàǹfà àrí lọ́sàn wá mi kiri ní kan olè ní wọn kí ní kan lọ́n ṣàyọjú sí wọn pé ọmọ àdúgbò ni wà pé bàbàbàbà wọ́n ní láti mú wa lọ sílé kábíyèsí láti bẹ̀rẹ̀ yẹn lọ gbé wa lọ sínú ọ̀nà ọ̀dọ̀ ẹ̀ lọ́nà ṣojú olú ẹni tó bá mọ̀ ṣojú olú ni ó ti pẹ́ náà bọ́ sáìdì ṣojú olú yẹn ló ṣe kọ́lé sígbà yẹn kó ti kọ́ balasi ẹ̀ nínú àwọn ológun ṣàgbé wa lọ síbẹ̀ jáwa fúnlẹ̀ ládọ̀balẹ̀ káṣí kábíyèsí àwọn others kind rubbish life wọn gbèrò rẹ̀ mo ṣàgbọ́ sí wọn lẹ́nu gbọ́dọ̀ àti wọn lè dá wa wọ́n dẹ̀ máa fi yàn ṣe nǹkan tí ò ní tẹ́yàn lọ́rùn ṣàgbọ́ àwọn àgbàlagbà ṣàbà wa bèbè lórí nípa àtúmọ́tò ṣe nìyẹn o láìsí pé mo wọlé onílé onítàálé ni mo wà ní ojú ọ̀nà mi ròdù ni o àwọn tó bá mọ̀ kọ́ dáadáa máa ti mọ ibi tí mò ń sọ yẹn lọ ẹ bèrè lọ́wọ́ àwọn èèyàn kan ẹni tó bá ń gbọ́rọ̀ yìí á mọ̀ nǹkan mọ̀ kọ́ tí mò ń sọ nínú fọ yẹn tó bá ní jẹ ọba gbátígbátí for the first time nínú ọba gbátígbátí ìwé tó bá ìtì wọn yẹn òun náà fi jẹ ọba gbátígbátí ìkan wà bẹ́ẹ̀ tó ń ṣe pé tó ń sọ pé ṣé wọ́jú balẹ̀ ni kí wọ́jú balẹ̀ ni òun ló máa ń gbé eégún kó lè mọ̀ pé èmi mọ̀ òun dáadáa ọmọ ilé ogun ni nínú fámìlì ọlábùdó ni àwọn ọlábùdó yẹn gangan ni ọba tọ́sí ṣé òun gbogbo kọ́ lọ bá tọ́sí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo kìíní yẹn ẹni nígbà tó da ifá àwọn tó bá mọ ìtàn yẹn dáadáa wọn máa sọ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ tó da ifá ni ọba ní ifá mú wọn gbẹ nìyẹn fà ifá náà ní ifá mú bọ̀ ẹni yóò lówó lọ́wọ́ bí sọ pé kó lówó lọ́wọ́ wọ́n ṣáà bàrà wọn fà wọ́n ṣáà gbé kó lọ́wọ́ ẹ̀ bóyá ifá tí mo tún máa ń sọ fún ìjọ tó máa ṣe fún níwájú kíyèsí nínú fọ bẹ́ẹ̀ níwájú kíyèsí máa ń kọ́ wà ń bẹ̀ yẹn ń ṣọlọ́pàá ìyàwó ẹ̀ta provision ń ta foodstuff ṣá máa yẹn ló gba ẹni tí mò ń sọ ilẹ̀ yẹn fàyè wọ́n gbé sẹ́yìn bóòtù àwọn tó ń mọ̀ sí iṣu yẹn máa gbọ́ nǹkan tí mò ń sọ yìí pé mo mọ̀ nǹkan tí mò ń sọ bóyá nísàlẹ̀ ẹbẹ̀ yẹn náà nísàlẹ̀ ẹbẹ̀ yẹn tá a bá tó ń rí sísàlẹ̀ ẹbẹ̀ tó ń lọ sówó rè fam pásítọ̀ kan wà ń bẹ̀ yẹn máa yẹn ra lẹ̀ sínú ibi kòtò inú kòtò báyìí níbẹ̀ yẹn ọkọ̀ ṣọ́ọ̀ṣì wọ́n tún kọ́ ọkọ̀ ilé síbẹ̀ náà tó ń gbé so ó wá ra lẹ̀ wọnú odò àtijọ́ tó wà ń bẹ̀ ó ní láti wá pé kò ń ṣe òun lónìí lẹ́yìn ẹsẹ̀ pé àwọn fẹ́ gbalẹ̀ wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lílẹ̀ yẹn ní nǹkan tó ń fowó òun rà lọ́wọ́ lábùlọ family ẹ̀ ti understand ó ní kò sí tó kàn òun bí tó ti ń bára wọn ágìṣà ó ṣàdé pé kán dọ̀bálẹ̀ fún kábíyèsí yẹn ni pásítọ̀ lòun ò lè dọ̀bálẹ̀ fún anybody bí lẹ́yìn ọlọ́run tó òun lè dọ̀bálẹ̀ fún anybody o wọ́n lu ẹni tí mò ń sọ wọ́n lù pa ràbọ̀ràbọ̀ yẹn ló pa máa yẹn ṣé ti gbọ́ ràbọ̀ràbọ̀ yẹn òun ló pa máa yẹn so àwọn ìwà rí fídíò yẹn mọ̀ ní kò sẹ́ńtọ́ lòun ò lè mú àṣẹ pé máa ṣe máa ṣiṣẹ́ báyìí múra rẹ̀ ló tún wá kámẹ́rà ló ṣe everything ló tún wá fi sọ́ọ̀n láì ní nǹkan tí ń bò ti pẹ́ in fact máa yẹn ti túnú ìlú yẹn mi lè tàn yín àwọn tó ti pa lápásáyé wọn wà àwọn tó ti pa sọ́ọ̀rùn wọn yapa understand máa kan náà ń talẹ̀ mo ti gbàgbé orúkọ máa yẹn ṣáìdì bàbá ti yà ní iwájú ilé ikú fi sílẹ̀ àwọn tó máa ń gbọ́rọ̀ ẹ̀ máa mọ̀ nǹkan tí mò ń sọ ìyànà ilé ikú fi sílẹ̀ a máa rìn lọ sísàlẹ̀ máa yẹn ṣe sọ́fíọ̀ ìyá yín káàbì náà ń pè mo ti gbàgbé orúkọ máa yẹn wọ́n ti ralẹ̀ yẹn ti pẹ́ àti sọ́fíọ̀ ẹ̀ mọ̀ pé tí sọ́fíọ̀ bá ń ṣe á máa ralẹ̀ á máa fún lẹ̀ wọ́n ti rà á ti pẹ́ kí ló jọba fún ni làbọ̀làbọ̀ ìlú pa ẹni tí mò ń sọ yìí náà wọ́n gba ilẹ̀ lọ́wọ́ acres of land tí ó ń ṣẹlẹ̀ kékeré wọ́n gba ògbó lẹ̀ yẹn and wọ́n tún pariwo is police officer kìnìún kan is not police officer ó ṣàtìmáṣe ń diṣẹ́ ọlọ́pàá náà bí lè dànù kò ṣe ń gbogbo yá ó ṣe láti yọrí ọ́ lè ìgbà tí ó rí bí yìí kan gbà kan mọ́ àti gbọ́pọ́n dismiss ẹ̀ náà ni ọ̀pọ̀ ètò ìjọba gan kò tí ì 40 nígbà tó jọba yẹn bí 30 something years ni tó bá jẹ́ 43 yẹn sí pé olóṣèlú 43 ni ṣé ti understand 45 because mo sábà mọ̀ pé 30 something ló wà nígbà tó jẹ́ ọba yẹn bẹ́ẹ̀ lè mọ̀ pé mo mọ̀ tí mò ń sọ dáadáa nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ṣé rí tí ọba sóòtọ́ ọ̀rọ̀ àwọn tó tún ṣe máa pa ó sì pọ̀ náà lóyún ẹ̀rọ because tó bá fi lè padà dé tó tún bọ́ sínú orí ìpele yẹn mi lè tán yín àwọn tó ṣe máa kú tún pọ̀
ṣẹ́gbọ́n. tó bá pa wọn physically wọn pa wọn spiritual máa ń ya wèrè gan ẹ lè kọjá wájú ẹ kàn lè kọjá rẹ kò kọjá báyìí kẹ má ṣe kábíyèsí tó bá fi lè rí sẹ́yìn pé wọn kọjá wájú ọba ò ṣe kábíyèsí wà lọ tí ń ga kan ẹ má jẹ́ tó yọ ọba gbátígbátí ẹ má gba etí yíyan pa rẹ ẹ̀mẹ́ni afẹ́ bọ̀ gbalẹ̀ onílẹ̀. gbàtígbàtí. mi lè sọ pé mo mọ ọmọ ẹ láti fi síbẹ̀ yẹn mi tẹ̀lé tán mi kì í parọ́ wọn tí mi mú ìgbà tó ti ń gbénu ìyàwó náà rí kí níyàwó fẹ́ ṣe obìnrin wa fi bẹ́ẹ̀ ní àròjinlẹ̀ lọ títí bẹ́ẹ̀ yẹn níbi tó ti jẹ́ tó ti ń sọ́màlì bá sódò ọ̀rọ̀ olójú obìnrin tó ń sòdò ọ̀rọ̀ rẹ̀. wọ́n ti report wọ́n ti yéèbà wọ́n ti ṣiṣẹ́ bá ó yà jí màá mo tún rántí kan bíi síbẹ̀ bọ̀ information yẹn right wọ́n pẹ́ ní ẹ̀jẹ̀ ní ọ̀làbùlọ̀ kọ̀ọ̀kan ní fọ́ òun òtẹ́ ẹ̀ tí mo sọ ní òtẹ́ ìgbà tó máa ṣe tiẹ̀ fún nọ́ọ̀mà àwọn sáìdì yẹn ló yẹ kó jọba ìyẹn náà àtẹnujẹ ló gbé dé ọ̀dọ̀ iná tí ń pe olórí SEMIU àtẹnujẹ ló gbé máa yẹn dọ́dọ̀ ẹ̀ gbà tó dọ́dọ̀ ẹ̀ ọ́ fi joyè ọlọ́run mọ nǹkan tó ṣàṣẹlẹ̀ láàrin ara wọn àwọn méjèèjì àwọn ohun àti ẹ̀gbọ́n ẹ̀ wíṣí làdẹ́kọ̀ ọwọ́ àtọ̀ lọ sí òtẹ́ tó rà ọ̀tọ̀ yẹn ọlábùlọ̀ yẹn lọ sótẹ́ yẹn ọ̀tọ̀ lọ sókè ọ̀dẹ̀ lù dáadáa ọ̀hún rí ọkọ̀ ṣe sí o olúọmọ wa ń lo olúọmọ ẹ̀ṣá mú olúọmọ spíkà ẹ̀ṣá ń gbọ́ nọ́mà oògùn mọ́ sọ̀rọ̀ yẹn lábàràbà ó gbé ọtí gbogbo ẹ̀ kó ṣe ń lọ́ọ̀ ṣe ń gbé lọ́gbẹ̀ jùlẹ̀ ọmọ lọ fún ní suspension ọlágbélé bọ́ sójú táyé òun ló fi jẹ́ kí wà láyé pọ̀ lọ́rùn ẹ̀ ó ti yẹ àmọye nǹkan mi tó yẹ kí n sọ bọ́ tí n bá sọ wọn á mọ̀ pé mi ni mo sọ̀rọ̀ lórí mi sì gbọ́dọ̀ sọ̀rọ̀ dé sáìdì yẹn dáàmà ọlọ́run tó lọ́n bá wà tọ́lọ́n wà kò ní padà sórí ìpìlẹ̀ yẹn because kò tọ́ sí. kò ní padà. bẹ́ẹ̀ni torí mi ò bí ìfowó lè ṣiṣẹ́ mú pé látọ̀dọ̀ tó ti ń bá gbogbo atrocity burúkú yẹn tó ti ń kọ́ mi ti ń kọ́ burúkú pọ̀ mi ò bí ìfowó ọlọ́run lè mú because mi ti bí ìfowó ọlọ́run ti mú tipẹ́ tó yẹ kó ti mú tipẹ́. mo ń bọ̀ wá lọ́run ni kò yá lógún ọdún. wàhálà kò sí o mo ṣe gbàgbọ́ ní pé kò sẹ́ńdọ́ lọ́wọ́ lè mú because fúnra rẹ̀ ló ní kó máa yà wọn. bẹ́ẹ̀ni. ọ̀jẹ̀ ṣé ẹ mọ yíyá ló ń yà wọn yẹn náà adékọ́ bílẹ̀ fún wọn ó ṣe àdéhùn bó ṣe máa ń ṣe gbogbo wọn nìyẹn ìbáraẹni tó bá gba fóònù ẹ̀gbọ́n tó tù wọ́n máa bá oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ gbogbo oríṣiríṣi atrocity ló máa wà lórí fóònù yẹn tó ti commit ṣe ká àìmọye ilẹ̀ onílẹ̀ ọ̀rẹ́ ọ̀ọ́ni ìjọba tó ń sọ náà ọmọra wọn náà ìgbàlódé ọ̀daràn náà fi jọba ọlọ́run ṣàánú yàn wọ́n máa rẹ́ni tó nọ́mà lẹ́wọ̀n ní fi jọba so ọlọ́run ṣàánú wa èmi túmí omi mo jó gbàdúrà láti jọ́ tí mo ti rí ìní yẹn gbà ọlọ́run jẹ́ kẹ́ni ìpadà tó bá dẹ̀ padà rí gan kò ní lọ́ba yẹn jẹ́. ó bá tán. ẹ ti understand. ó bá tán. ṣé a ti ń gbọ́. àánú rọ̀ mi wá àtàbá ti sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ yẹn fún mi lè sọ́ọ̀sì tá a tó yẹ kó máa ń dùn mí gbà bí tá a ti ṣe kékeré tó yẹ kó máa dùn lọ ẹ̀kọ́ náà báyìí tí ó dára pé àwọn tó wà ní ìlú yẹn dàbí kí a pààyàn ìyọkùn ní freedom wọn báyìí jọ́ mo nílùú tó wáyé pé mi sá lọ́jọ́ tí mo ní mọ́tò mi bàjẹ́ yẹn ni ọmọ jẹ́ ń tọ́ wọn á pààyàn wọn á fi yàn kan ṣe o láwọn yẹn ọgbọ́n kankan ogun tó lè ṣe ló ń lọ yìí pé ó yà afẹ́ ṣáàjẹyàn pẹ̀lú àgídí ọ ṣàkiri inú abúlé lẹ́yìn kọjá àníṣọ́ orí kábíyèsí ní àwọn orientation táwọn báyìí àtijọ́ ń lò wá gbé wọ̀ àwọn kékeré ẹ má jẹ́rú bàbá tó ń gbá etí ẹ̀yẹn tí bàbá yẹn jọmọdé ó yẹ jẹ́ kí tó bọ́ sí brain yín ẹ jẹ́ kí tó bọ́ sí brain yín ẹni bá ní mo parọ́ kó sọ kó wọn tẹ̀lé sọ bẹ́ẹ̀ náà tẹ́ bá fẹ́ ṣe anything nínú fọ. ẹ lólùfẹ́ mi plus minus bí atrocity mélòó lẹ́rìí tí bọ̀bọ̀ yìí ti sọ pé ọba yẹn kọ́kọ́ commit more than six atrocity different one ẹgbọ́n nǹkan tó tún sọ fún ẹni tó tún interview yẹn ó ní tá a bá ṣe tán máa tún sọ àwọn nǹkan kan fún yín tí mi ò fẹ́ sọ lórí afẹ́fẹ́ ṣé ẹ ti rí i pé tí màá yẹn ò fi lè sọ ìyẹn lórí afẹ́fẹ́ ó worst ṣé wọn bá bẹ́ẹ̀ lẹ wá gbàdúrà pé kó tún wá padà ọlọ́run ní jó padà ẹ máa gbọ́ lọ. ẹ má fi big stress àníkàn wá dàbí ẹrù ni kó jẹ́ small carnival lásán ẹ ṣe kẹ́ni pé kẹ́ má bí orúkọ ẹ̀ sí tàbí kẹ́ ọ̀nà ẹ̀ ṣàǹpẹ́ kó lè wà àwọn kan rádá yẹn imagine ṣé dandan ní kó pè é sí gbogbo bí ni. ikú fi sílẹ̀ ìtò ẹni wọ́n pè kan ní ikú fi sílẹ̀ lọ́álẹ̀ ni ìtò fi bá máa yẹn tó fi jọ fà bí wọ́n bá ṣẹ́ rẹ̀ wọ́n ṣẹ́ rẹ̀ wọ́n pè kan ní ọlábùlọ̀ bàbá yẹn ó ti jẹ́ baálé nínú abúlé òun lẹ́ẹ̀kan fi jẹ́ ọba yẹn wọ́n tún fojú ẹ̀rí máa náà kú sí ni. ẹ̀mí tó ti lọ tó ti waste kò ṣeé sọdán bọ̀tọ́ ló ń bá wà lórí ìtẹ̀ lágbára inshallah tó bá dé torí mi ò lè gbà wọ́n kó sunkún sẹ́wọ̀n àwọn tó bá filẹ̀ bóyá kó jẹ́ kó di ọba yẹn ọlọ́run jẹ́ kó gbé síbẹ̀ gbogbo àwọn tóun náà ti gbẹ̀mí ẹ̀ ńkọ́ gbogbo àwọn tó ti gbẹ̀mí ẹ̀ ńkọ́. òtòrò kankan àwọn èèyàn lè sọ̀rọ̀ síta ni tó bá wọn lè lọ nílùú yẹn kọ́ ló máa interview wọn pé kò sí nǹkan ẹ sọ̀rọ̀ nù yín in fact wàhálà kò ní dé mọ́ rárá kò tiẹ̀ ní dé mọ́ ó máa lọ máa sentence ẹ̀ pátápátá nítorí ó ti pọ̀ jù
most náà dẹ̀ rí most náà kọ́ ló ń dárí jiyàn ní ìjọba most ń gbà yẹn ọ̀la pé kò sí ní social media ni because èmi kò fẹ́ kọ́ tẹ́lẹ̀ mi sì mọ̀ pé ní ọdún tá a wáyé ọdún correction ni ọdún ẹ̀san ni àlùkùrẹ́àn gbogbo àwọn tó ń wà burúkú ọdún yìí lọ́dún wọn máa gbogbo àwọn máa tún síta sáwọn èèyàn lọ́wọ́ tó dẹ̀ máa jẹ gbà wọn nínú ọdún yìí because ó ti ní àwọn èèyàn lára omi lè parọ́ fún yín ẹlòmíì bóyá òtẹ́ẹ̀lì tó nù nǹkan ló kó tó yẹn òtẹ́ẹ̀lì mú sọ fún yín ẹnìkan ló wá kọ ló wá àwọn náà talẹ̀ fún náà ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ló padà rálẹ̀ ẹbí alówó 20 million ló padà ra òtẹ́ẹ̀lì ẹbí alówó 20 million ọlọ́run ló mẹ́ni tó tẹ́ni yẹn lọ́dún bó ń fi ibi tó fẹ́ dúró yẹn tètè ta ó dà. ẹ olùfẹ́ mi ṣe ti gbọ́ àdúrà atrocity tí ọba yẹn ti commit àwọn méjì péré ni mo ṣe mú information wọn wá fún yín yìí o ẹni àkọ́kọ́ ó sọ̀rọ̀ lórí obìnrin tó fẹ́ rí ẹni ẹlẹ́ẹ̀kejì ẹ wo atrocity tẹ́ni yẹn lásán mọ̀ pẹ̀lú ẹ̀ èyí tó lè sọ òun ló sọ yìí èyí tí ó lè sọ ńkọ́ ẹgbọ́n nǹkan tẹ́ni yìí tó sọ ó ní tán bá tún lọ sínú ìgboro Ifọ̀ tán bá lọ sínú ìgboro Ifọ̀ tán bá lọ interview wọn kọ̀ọ̀kan tán bá gbọ́ interview lẹ́nu àwọn èèyàn ó dáhùn lójú pé kò ní í dé mọ́ kí lè tún wá sọ kí ni àwọn ìjọba tún wá fẹ́ tún máa tún sọ pé àwọn tún ń wá tí wọn ò ti rí irú ẹni yìí gan kò tiẹ̀ yẹ kí ìjọba tiẹ̀ fún ní opportunity bẹ́ẹ̀lì àtọ́ kò yẹ kí ìjọba fún l'opportunity bẹ́ẹ̀lì àtọ́ but ọlọ́run tún wá fẹ́ fi àṣírí ẹ̀ hàn dáadáa ọlọ́run tún wá fẹ́ fi àjùlọ wọn àwọn ìjọba tún wá gbà láti fún ní bẹ́ẹ̀lì ẹ̀tọ́ yìí kò tún sẹ́ni tó lè dúró fún nínú àwọn olóyè ẹ̀ kò sẹ́ni tó lè dúró nínú àwọn jàǹdùkú tó ń kó káàkiri kò sẹ́ni tó lè dúró ṣáfẹ́sọ pé ọba yóò mọ mọ̀yàn ni SEMIU yìí ọba SEMIU olórílẹ̀ Ifọ̀ yìí ṣáfẹ́ ní kò mọ̀yàn ni so adúgbò gbogbo àwọn tó mọ̀ kó má sẹ́ni tó lè dúró fún ẹ lólùfẹ́ mi ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká ṣe rere kò sẹ́ni tó mọ̀ la ẹ jẹ́ ká ṣe rere rere ló pé ìkà ò pé ìwọ tó bá mọ rere ṣe continue kó máa ṣe ìwọ tó bá dẹ̀ pé ìkà yẹn náà ló yàn láàyò tó ti dúró pé kò sẹ́ni tó lè mú ẹ má wọrí one day ọwọ́ pálábẹ́ òtí yẹn náà máa ségi bọ́wọ́ SEMIU ṣe ségi ṣé bóun náà àwọn ẹlẹ́wọ̀n ti fẹ́ dé ládé yẹn wọ́n náà wọn afọbajẹ ẹ̀ta ti gbadé títí wọn àwọn ẹlẹ́wọ̀n nínú ẹ̀wọ̀n tó wà wọ́n fẹ́ dé ládé títí wọn ṣe rí i pé yẹ̀yẹ́ olótú jù yẹn náà lọ ẹ sọ fún mi yẹ̀yẹ́ olójú yẹn lọ ẹ lólùfẹ́ mi mo gbàládùá fún yín ẹ ò ní ṣìṣe ẹ ò ní ṣìlẹ̀tẹ̀ ẹ ò ní rìn níjó ebi ń pọ̀nà kódà ẹni títí ẹ ti bàjẹ́ kò ní bá ti ń jẹ́ lágbára Èdùmàrè olúwa o gbogbo ibi tẹ́ ẹ bá kọjú sí a máa jẹ́ rere ibi tẹ́ ẹ bá kẹ̀yìn sí rere ló máa jẹ́ ẹni títí ẹ ti bàjẹ́ lágbára Èdùmàrè gbogbo ojú tó ń wò mí yìí kò ní tọ́ sí lágbára Èdùmàrè irú ìwà tí ọba SEMIU hù yìí olúwa o kò ní tọ́ sẹ́ni kọ̀ọ̀kan nu yín ọlọ́run ò ní fi ìwà burúkú sí gbogbo ojú tó ń wò mí yìí kò ní fi ìwà burúkú sí yín lọ́kàn lágbára Èdùmàrè ọba SEMIU fantastic information tí mo gbọ́ ni mo ní kí n sáré wá mú fún yín mo tún ṣì ń tẹ̀lé ẹ o mo ṣì ń fọ́lù ẹ o mo ṣì ń fọ́lù ọ̀rọ̀ yẹn o mo ṣì ń fọ́lù kéèsì yẹn o if any update bá tún jáde lórí ọ̀rọ̀ ọba SEMIU máa tó wá fún yín ọlọ́run ò ní jẹ́ kó jáde tí ò bá jáde ní ọjọ́ Monday tó bá tún dé adé yẹn fún máa tún wá fún yín ní update báwọn ẹlẹ́wọ̀n ṣe dé adé fún máa tún wá fún yín ní update ẹ ló lè fẹ́ mi ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe SELE Global TV fáfàá ẹ̀yin tẹ́ ti subscribe ni o but ẹ̀yin tẹ́ ti subscribe kudos yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín gan iná ò ní tán wọ yín ọwọ́ tẹ́ fi tẹ subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè mo tún padà bọ̀ ire o.